Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire nílé lóko lẹ́yìn odi, pàápàá ẹ̀yin obìnrin. Mo sì kí yín kú àyájọ́ ọjọ́ obìnrin fún gbogbo àgbáyé. Tó ẹ̀yin obìnrin ló yẹ bá wá nǹkan fìdílé ká lè tẹ̀síwájú nípa ọ̀rọ̀ wa tá à ń sọ̀bọ̀. Yorùbá ti ní àsọtì níjọ́rọ̀ àná. Nínú fọ́nrán tó kọjá a sọ ohun tó máa ń jẹ́ kábẹ́ obìnrin ó gbẹ. Mo sì sọ wípé èyí tí ó tẹ̀lé ń mọ ìròyìn wọn àwọn ohun tí èèyàn máa rí gẹ́gẹ́ bí àpẹẹrẹ téèyàn ó fi fura wípé ó dàbí pé abẹ́ ti gbẹ. Èkíní nínú rẹ̀ ni pé bí abẹ́ bá ń tàyàn, obìnrin mi tó bá bẹ̀rẹ̀ pé kóun ó tọ̀ báyìí títọ̀ bá kọjá lára vulva ẹ̀, abẹ́ ó máa tá. Nǹkan tó ṣe tá ni pé toró ti gbẹ ó ti wá lọ bó ẹ̀ṣẹ̀ yìí lẹ́nu. Èkejì ni pé kábẹ́ bó kéèyàn ó discover pé ó bó ẹ̀ báwo obìnrin mi wọ́n mọ bí wọ́n ṣe ń yẹ ara wò dáadáa. Tábẹ́ bá bó torí pé ó gbẹ ló ṣe bó, tó bá sì bó béèyàn bá tọ̀ yóò tàyàn. Èmi ìtún ni wípé téèyàn bá fura pé bóun ṣe ń rìn bóyá ó rìn láti ibùsọ̀ kan sí kejì sí kẹta, nígbà tó fi máa sinmi kótó ẹ̀ tó di pé ó débi tó ń lọ ó ti di pé gbogbo ibẹ̀yẹn ti ń tàn toró gbẹ òun ló ṣe ń ta, torí pé friction wà níbẹ̀ tó ń kanra wọn tó ń gbára wọn ó ń bó, torí pé estrogen level ó ti low. Another thing nǹkan míì téèyàn tún máa rí ni pé tí obìnrin bá fẹ́ tí ọkọ láya bá fẹ́ ní àjọṣepọ̀ tó wá di pó há gágá wọ́n wọlé tí gbogbo bẹ́ẹ̀ ti mọ̀ pé tọkùnrin bá fagídí wọlé obìnrin yóò yá ká yóò di ìrora kàkà kóbìnrin yóò gbádùn ìbálòpọ̀ náà ó máa dì níra fún ni. Tá bá tún wá wò lọ tá tún wò bọ̀ nígbà tó bá di pé tó bá ti fẹ́ bá obìnrin lájọṣepọ̀ ó máa dùn ó máa ta kò ní lè tètè rẹ́dì ó wá ti máa ń fà fún obìnrin mi tá bá ti ń fura pé nǹkan àjọṣepọ̀ bọ́kọ yín lájọṣepọ̀ kò wù yín mọ́. Nígbà míì kì í ṣe frigidity, nígbà míì abẹ́ tó ti gbẹ yẹn estrogen level ó ti reduce, so kò ní wùyàn ṣe mọ́, ó lè má wo obìnrin yẹn ṣe mọ́ torí wípé abẹ́ ti gbẹ nígbà míì. So interest yẹn ó máa kúrò lọ́kàn obìnrin náà, kò ní lọ́kàn pé mo fẹ́ bọ́kọ òun ṣeré mo fẹ́ ṣe kinní kan. Ara àpẹẹrẹ kan tún nìyẹn. Àpẹẹrẹ míì tún wá ni pé tí obìnrin tó bá bóbìnrin míì lájọṣepọ̀ tán, ọkùnrin míì àwọn ọkùnrin wa míì wọ́n gùdù gidi gan tí wọ́n mọ eré ṣe dáadáa, tí wọ́n á sá tí wọ́n á tú wọ́n á fẹnu síbi tó yẹ kó fẹnu sí, wọ́n á fọwọ́ síbi tó yẹ kó fi sí, wọ́n á gbé obìnrin débi tó yẹ kó gbé dé, ara ẹ̀ ó release omi díẹ̀, fluid máa wà ń bẹ̀, so ibẹ̀ á tutù díẹ̀ wọ́n á rí ibi wọlé. Ṣùgbọ́n láàárín bí wọ́n ṣe ń wọlé tí wọ́n ń jáde tí wọ́n ń wọlé tí wọ́n ń jáde torí pé abẹ́ tó gbẹ ni kò lè release sexual fluid yẹn púpọ̀, tó bá wá ṣe tán gbogbo ibẹ̀ á máa ta obìnrin. Èmi sì tún ni pé obìnrin mi lẹ́yìn tí wọ́n bá bá lájọṣepọ̀ tán ẹ̀jẹ̀ á wá yọ. Ìgbà míì kì í ṣe àkànrú o, ṣùgbọ́n torí pé abẹ́ ti bó gbogbo ẹ̀ ti bó ó ń dùn wọn ó sì ń dùn bákan náà. Nígbà míì náà sì ní àpẹẹrẹ téèyàn máa rí ni urinary tract infection. Urinary tract infection yẹn bíi kéèyàn ìtọ̀ máa ṣe sége nígbà míì àbí kéèyàn ti mọ̀ pé òun ti ní infection. Nígbà míì sì rèé téèyàn bá ti ń tọ̀ léra tó ń tọ̀ léra nǹkan tó sì máa ń fa ní bí iṣẹ́ ibi tó bá ti bó tó bá ti ṣèṣì ta fẹ́rẹ́ bóyá làágùn ló kọ bẹ̀ tó bá ta fẹ́rẹ́ báyìí ìtọ̀ máa gbọ̀n ní ẹ̀ pé tí nǹkan bá tààyàn fún kéèyàn bá kàtà bojú gan ìtọ̀ ló máa kọ́kọ́ gbọ̀nyàn. Tó bá ti wá di wípé abẹ́ ń bó obìnrin lájọṣepọ̀ abẹ́ ń bó abẹ́ ń ṣẹ̀jẹ̀ obìnrin rin ibùsọ̀ tí ò pé ibùsọ̀ kan abẹ́ ti bó ó ní kó ń bẹ̀rẹ̀ kó ń tọ̀ abẹ́ ti bó wọ́n ní kán bá ṣeré kò tètè dáhùn gbogbo bẹ́ẹ̀ gbẹ táítáí ṣàbọ̀ pé wàhálà ti ń bọ̀ nìyẹn. Torí náà mo rọ gbogbo kó wá obìnrin tó ń gbọ́ mi lọ́sàn-án àtàwọn ọkùnrin tó ń gbọ́ mi náà kàn pé ìyàwó wọn jókòó ẹ wá wò ó gan ewo gan nínú àwọn àpẹẹrẹ tí mo sọ yìí lẹ ti ń rí ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tẹ bá ti rí lára àwọn àpẹẹrẹ yìí ẹ lè kàn sí mi o ká tètè wá solution sí. Nínú fọ́nrán tí ó tẹ̀lé lè a máa yànnàná ọ̀nà àbáyọ sí abẹ́ tó gbẹ. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ eléyìí ni o a gbọ́ wìrìwìrì lálàólù akutuku gan yóò wù. Mo sì fẹ́ rọ gbogbo àwọn ọkùnrin náà ẹ kú mọ̀ pé bẹ́ẹ̀ lẹ́dàá ṣe dáwọ́ obìnrin ni wípé wọ́n tù wá wọ́n rọ̀ wá wọ́n fọwọ́ kan oríṣiríṣi ẹ̀yà ara wọ́n fẹnu sí tó yẹ kó fẹnu sí. Àwọn obìnrin kì í ẹsẹ̀kẹsẹ̀ kọ́ ni ara wa tètè máa ń tutù lára wa tètè máa ń lómi láti ṣeré ìfẹ́. Ọkùnrin nígbàkigbà níbẹ̀ fọwọ́ lásán gbà báyìí ó ti dìde ń tiẹ̀ o, ṣùgbọ́n obìnrin nígbà míì á sàátù ni. Ẹ̀yin ọkùnrin mo rẹ̀ yín náà tóbìnrin yín tó bá ní ìṣòro abẹ́ tó gbẹ ẹ má máa sọ pé kò kí n tètè bẹ̀rẹ̀ kí ló máa ń ṣe gan kí ló máa ń ṣe kinní kan. Ẹ ràn wọ́n lọ́wọ́ láti wá solution sí ni, ẹ má kanra
ẹ má sì sọ pé torí eléyìí side chick kìí kan lẹ̀ ń lọ bá àbí kìíní kan lẹ̀ ń lọ bá, kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀. Torí tó bá jẹ́ yín náà lẹ ṣèṣì lọ ní bóyá ìdákọ́lẹ̀ ráńpẹ́ wọn nítorí ẹ̀ sọ pé wọ́n fi yín lẹ̀ wọ́n máa ràn yín lọ́wọ́ náà ni láti tètè gbárùkù sí kíkiri yìí ó lè tètè dìde padà. Ṣẹ́yìn náà rí bẹ́ẹ̀ pé àjọ wà fúnra wa ni. tó ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì wa lórí YouTube. Ìlera pípé ló ń jẹ́, ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti pòpọ̀ sínú rẹ̀. Tẹ bá ti tẹ ìlera pípé sórí YouTube, líǹkì ẹ̀ á fi sí ara àtẹ̀jíṣẹ́ tó wà nínú fọ́nrán yìí kẹ́ lè darapọ̀ mọ́ wa. Tá bá wá ní ẹnikẹ́ni tó ní ìbéèrè kan pàtó lórí ọ̀rọ̀ tá à ń sọ yàbí lórí ohun mìíràn, lórí àìsàn kan ni o, nǹkan kan tó ní ṣe pẹ̀lú ìlera ni o, ẹ má rora, ẹ má tiẹ̀ rò rárá, ẹ tẹ̀ ránṣẹ́ sí mi, kájọ mú kájọ yànnàná ẹ̀. Bó bá sì jẹ́ wípé nǹkan kan lẹ fẹ́ kájọ tú iṣu rẹ̀ dísàlẹ̀ kòkò tó Adérónkẹ́ wà nílé fún yín, ẹ jẹ́ kájọ ṣe. Kò ní jù báyìí lọ lónìí lórí ìlera pípé. Fọ́nrán wa tí ó tẹ̀lé lè á máa mú ọ̀nà àbáyọ sí abẹ́ obìnrin tó bá gbẹ, á máa mú wa fún wa. Ire lójú wa mọ̀ rí. Ẹ jẹ́ ká wà ní ìlera pípé, ẹ jẹ́ ká jẹ ohun tó yẹ ká jẹ, ká mu ohun tó yẹ ká mu, ká má jẹ̀jẹ̀kújẹ, ká má sì lu ara wa ní ìlò orin òjò. Tó ìlera wa yóò máa pé ní gbogbo ìgbà. Ó dìgbà o.